ìfẹ́ kan kò sí nínú ẹgbẹ́ òṣèré Nollywood Yorùbá. Ajá ń sábà ẹkùn, ẹkùn ń sábà ajá, òun là ń bára wa ṣe. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lórí kí ló ń trending. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, ṣàlàáfíà ni mo bá yín. Gbajúgbajà òṣèré orí ìtàgé ti Nollywood Yorùbá àti ti elédè Gẹ̀ẹ́sì, ẹni tí a mọ orúkọ rẹ̀ sí, Funke Akindele, òun ló jẹ́ kó di mímọ̀ fún wa o wípé kò sí ìfẹ́ kankan bó ti wulẹ̀ kó mọ nínú ẹgbẹ́ òṣèré Nollywood Yorùbá. Ó ní ajá ń sábà ẹkùn, ẹkùn ń sábà ajá. Ó ní táwọn ń bára wọn ṣe. Ó ní ọjọ́ táwọn bá ti bára wọn pàdé, ibẹ̀ náà ló mọ. Ó láwọn abóyín síra wọn. Ó ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ báwọn ṣe ń rẹ́rìn síra wọn, ó ní kò dénú rárá. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn wọn ò fẹ́ ara wọn fún rere rárá. Ó ní bí wọ́n bá ní nǹkan rere ṣe, wọn ò kí ń bára wọn ṣe é. Ó ní eléyìí ò yẹ kó rí bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ òṣèré Nollywood Yorùbá. Ó ní torí náà fún ìdí èyí kí oníkálukú kó di orí rẹ̀ mú ni, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ó ní wọn ò fẹ́ àwọn fún rere, àwọn táwọn ń ṣe rere ó nínú wọn ò dùn sí i. Tẹ́ ẹ̀ bá gbàgbé ní bí nǹkan bí ọjọ́ bíi méjì sẹ́yìn, ọmọ bọ̀tí èyí tí a mọ orúkọ rẹ̀ sí Abíọ́dún Òkèowó, ó náà jáde ó sì fún àwọn àgbà Nollywood òṣèré Yorùbá, ó fún wọn ní wòtòwòtò. Ó ní àgbà àyà ní gbogbo wọn. Ó ní gbogbo rògbòdìyàn èyí tó ń lọ lọ́tùn lósì, ó lóun ò rí kí wọ́n dá sí i. Ó ní torí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti jẹ́ dòdò, ìdí nìyí tí wọn ò fi lè sọ òdodo, àti wípé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti kọ ẹnu sí àwọn ọmọ yìí. Àwọn nǹkan tí ò yẹ kí wọ́n bá wọn sọ, àwọn nǹkan tí ò yẹ kí wọ́n béèrè lọ́wọ́ wọn ni wọ́n ti ń béèrè. Fún ìdí eléyìí wọn ò ní lè dá sí gbogbo rògbòdìyàn èyí tó ń ṣẹlẹ̀. Eléyìí wá jẹ́ kí Funke Akindele ó náà ó jáde o lórí Instagram page ẹ̀, ó sì gbé àtẹ̀jáde kalẹ̀. Àtẹ̀jáde yìí ló jẹ́ kí àwọn èèyàn mọ̀ kùn, kí wọ́n sì mọ̀ sọ oríṣiríṣi ọ̀rọ̀ wípé kódà ọ̀pọ̀lọpọ̀ wọ́n tiẹ̀ sọ wípé ìdí tó fi gbé àtẹ̀jáde yìí kalẹ̀ wọ́n nítorí fíìmù Eniola Ajao èyí tó jáde láìpẹ́ yìí, èyí tí a pe orúkọ rẹ̀ ní Àjàkájù, tí wọ́n sì pe èdè Gẹ̀ẹ́sì rẹ̀ ní Beast of Two Worlds. Wọ́n ní eléyìí ló jẹ́ kí ó gbé àtẹ̀jáde yìí jáde. Wọ́n ní tá a bá rí i lórí fíìmù ọ̀hún, gbogbo àwọn òṣèré Nollywood Yorùbá àti ti elédè Gẹ̀ẹ́sì àtàwọn ilé orin gbogbo wọn pátápátá òun ni wọ́n jáde tí wọ́n sì gbárùkù ti Eniola Ajao lórí fíìmù rẹ̀ èyí tó gbé jáde yìí. Wọ́n ní tá a bá wò ó nígbà tí fíìmù Funke Akindele èyí tó gbé jáde ní ìgbà náà lọ́hùn tó pe orúkọ fíìmù ọ̀hún ní A Tribe Called Judah. Wọ́n ní gbogbo àwọn òṣèré wọn ò gbárùkù tí èyí bí wọ́n ṣe gbárùkù ti Eniola Ajao. Wọ́n ní eléyìí ló jẹ́ kí ó mọ sọ̀rọ̀, bó tilẹ̀ jẹ́ wípé fíìmù rẹ̀ yìí èyí tí ó pè ní A Tribe Called Judah ó borí gbogbo fíìmù èyí tí wọ́n ti ṣe ní ìlú Nàìjíríà. Kódà fíìmù ọ̀hún, owó tó pa lórí fíìmù ọ̀hún, owó bílíọ̀n ni. Kì í ṣe fíìmù ọ̀hún nìkan ni Funke Akindele ti ṣe o, ó tún ti ṣe Battle on Bukka Street. Ìyẹn náà tà wìtìwìtì tí àwọn èèyàn sì bò. Bẹ́ẹ̀ ni Ọmọ Ghetto ó tà wìtìwìtì tí àwọn èèyàn sì ń rà gẹ́gẹ́ títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Wọ́n ní ṣùgbọ́n kí ni nǹkan tó wá lè fà á tó fi wá jẹ́ wípé ọ̀rọ̀ náà fẹ́ dàbí owú, àbí bí ẹni wípé ó wò bí ẹni pé gbogbo àwọn tó jáde lórí fíìmù Eniola Ajao ó ní kò jáde níbi fíìmù ti tòun. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fi ìwé pè nígbà náà lọ́hùn-ún, ó ní wọn ò jẹ́ ìpè rẹ̀, wọn ò wá síbi film premiere fíìmù rẹ̀ tó ṣe nígbà tó ṣe A Tribe Called Judah. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn mọ̀ sọ wípé bóyá nítorí rẹ̀ ó ló ṣe gbé àtẹ̀jáde yìí jáde, gẹ́gẹ́ bí nǹkan tí Funke Akindele èyí tó kọ sí orí Instagram page ẹ̀ tó jẹ́ kí àwọn èèyàn mọ̀ sọ̀rọ̀. Èdè Gẹ̀ẹ́sì ló fi kọ, ó sì kọ ó ní people can be so wicked. Remember you are on your own, so look out for you and stay out of trouble. No one is perfect, but let's try today our day. The energy out there isn't cool. Beware, Ọlọ́run á máa ṣàánú wa. Eléyìí ni nǹkan tí Funke Akindele èyí tó gbé sí orí Instagram page ẹ̀ tó jẹ́ kí àwọn èèyàn mọ̀ sọ̀rọ̀, tó fi mú kí àwọn èèyàn mọ̀ sọ wípé bóyá nítorí fíìmù Eniola Ajao èyí tí àwọn èèyàn gbárùkù tì àti àwọn àgbààgbà òṣèré inú Nollywood Yorùbá àti ti elédè Gẹ̀ẹ́sì ó ní wọ́n jáde tí wọ́n sì gbárùkù ti arábìnrin náà lórí fíìmù ọ̀hún. Wọ́n ní nígbà títí ẹ̀ kò rí bẹ́ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé Funke Akindele
ó ní àwọn fáǹsì tó pọ̀, àwọn olólùfẹ́ rẹ̀ pọ̀ nínú ayé, èyí tó sì jẹ́ pé wọ́n gbárùkù ti fíìmù ọ̀hún tó sì jẹ́ kí fíìmù rẹ̀ náà kó tà wìtìwìtì nígbà náà lọ́hùn. Ṣùgbọ́n ní tèmi, èmi ò lérò wípé nǹkan tó ṣẹlẹ̀ nù, ó lè jẹ́ wípé nǹkan míì ò ní Funke Akindele rí èyí tó fi gbé àtẹ̀jáde yìí jáde. Ṣùgbọ́n gbogbo bá ti wulẹ̀ kó rí, a máa gbé wá ní orí ètò Kí ló ń Trending gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé gbogbo nǹkan tí ó bá ń lọ òun là ń gbé wá ní orí ètò. Àwọn èèyàn ò sọ, àwọn èèyàn ò sì wí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé báwọn èèyàn náà ò bá rí, wọn ò ní sọ. Ṣùgbọ́n gbogbo bó bá ṣe jẹ́, a máa gbé wá fún yín. Kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Gbogbo nǹkan tẹ́ ẹ bá rò, ẹ fi ìdáhùn yín, ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ́, bá a ṣe jọ máa ń ṣe. Ẹ sì má gbàgbé gbogbo bá a bá ṣe ń gbé àwọn videos wa jáde, ẹ máa bá wa comment, ẹ máa bá wa like, ẹ máa bá wa share. Tó bá ṣe ìgbà àkọ́kọ́ nìyí, èyí tí ẹ̀yin ń ṣe alábàápàdé fídíò wa, ẹ má gbàgbé láti follow page yìí, àbẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.